الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه واتبع هداه وبعد. إخواننا السلام عليكم ورحمة الله وبركاته. أدا قفون الله سبحانه وتعالى وبليتي أنيون دافوانيا يتاوي láti fẹ́ ṣàlàyé fún wa díẹ̀ nínú àwọn ìdájọ́ ẹ̀sìn eléyìí tó jẹ́ wípé àwọn èèyàn ti ṣe bí ẹni tó gbàgbé ẹ̀ àbí wọn ìmójútó tó ti ṣe pàtàkì kí mùsùlùmí kọ́lọ̀ ọ̀mà. òun náà ni ọ̀rọ̀ tó nípa ṣe pẹ̀lú al-fiqhu fid-din, dídọ́ àgbọ́yé ẹ̀sìn pàápàá jùlọ àgbọ́yé nípa ìrun kíkí. nínú àwọn sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam tó digi tí àwọn yẹn tí wọ́n ti pàtì lẹ́gbẹ̀ẹ́ kan lónìí, òun náà ni sunnatu taswiyati sufuf, kí a ṣe sáfù déédéé. àwọn yẹn ti gbàgbé ẹ̀ ní òní yìí. wọ́n sì ti gbà wá nínú hadithi Anas radiyallahu ta'ala anhu tó gbà wá látọ̀dọ̀ Nabi Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé sawu sufufakum fa inna taswiyata sufufi min iqamati as-salah. Ànábì sọ wípé ẹ ṣe sáfù yín déédéé, torí wípé ká ṣe sáfù déédéé nínú wípé agbẹ́mọ̀dú tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ wá láṣẹ náà ni. gbọ́dọ̀ lọ́wọ́ pọ̀ wá láṣẹ náà ní aqimus salah ẹgbẹ́mọ̀dú tó. Ànábì wa ní fa inna taswiyata sufuf, ká gbé sáfù dúró déédéé, kí sáfù ó ṣe déédéé ara wọn. tá a ṣàlàyé tá a gbà lórí pẹ̀lú taswiyatu sufuf níjókòó yìí nísìnyìí pẹ̀lú gbọ́lọ́. nínú ká gbé sáfù déédéé òun náà ní kékeré o, ká gbẹ́mọ̀dú tó òun náà ní ká tó sáfù déédéé wà. látara hadith yìí láti yá lọ síbi ìdájọ́ ká tó sáfù déédéé, ká tó wá ṣàlàyé gan kíni man muradu bi taswiyati sufuf, kíni nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ká tó sáfù déédéé. wọ́n bẹ́ẹ̀ náà àwọn àfáà onímọ̀ tí wọ́n sọ wípé ká tó sáfù déédéé súnà ni. ìyẹn ni wípé ẹni tí ó bá fi lè ṣe irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni. àmọ́ ẹni tó bá fi lè ṣe yọ gbàládá. ẹni tó bá gbé súnà ni ìtumọ̀ ẹni wípé ẹni tí ò bá fi lè ṣe ìrun rẹ̀ ò bàjẹ́ kò sì gbẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹni tó bá fi lè ṣe yóò gbàládá. àmọ́ àwọn àfáà tó ń sọ pé ọ̀ràn yẹn ni ìtumọ̀ ẹni wípé ẹni tó bá ti fi lè filẹ̀ ìrun rẹ̀ ò bàjẹ́ o, ṣùgbọ́n ládá ẹlẹ́ṣẹ̀ ni níwájú Ọlọ́run, torí pé ọ̀ràn yẹn ni. tábà sì wo hadith Nabi Muhammad sallallahu alayhi wa sallam dáadáa, a rí wípé èyí tó fẹ́ wọlé jù òun náà ni wípé ọ̀ràn yẹn ni kí sáfù wo sí déédéé. nínú hadith tí Imam Muslim gbà wá láti ọ̀dọ̀ An-Nu'man ibn Bashir, ó ní kana Rasulullah sallallahu alayhi wa sallam yusawwi sufufana. ó ní Ànábì kíkẹ́ àti ọ̀la máa bá jẹ́ ẹni tó jẹ́ wípé a máa tó sáfù wa. ó fi jẹ́ pé nínú àwọn díìtì ìmáàmù ẹni tó bá jẹ́ olórí ìmáàmù nínú díìtì ẹni pé kí ni yóò kọ́ àwọn èèyàn bí ó sì tó sáfù. Ànábì máa tó sáfù wa hatta ka'annama yusawwi biha al-qida. kódà níbi tí máa tó dé ó ní òun máa ń wò pàtó yẹn pé ní tí fi ń tó ní pàpà owó rẹ̀ nígbé á sí dáadáa báyìí. hatta ra'a anna qad aqalna anhu. Ànábì ṣe bẹ́ẹ̀ títí tó fi rí wípé àti masáfù tó dáadáa. thumma kharaja yawman. ọwọ́ adọ́jọ́ kan Ànábì tí bàtà Ànábì ti rí pé ti gúdù tán ó ti perfect. Ànábì wá jáde. faqama hatta kana yukabbir. Ànábì òwúlẹ̀ tó sáfù máa ọkàn bọ̀ sí orí mímbàrí rẹ̀. yẹ́n bá a sọ̀rọ̀ pẹ̀lú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ pẹ̀lú mọ́sálásí ni. Ànábì ó jáde báyìí yọ bọ̀ sínú mọ́sálásí ni. ọgbọ́ tó jáde báyìí ọgbọ́ sọ ibi mímbàrí kó ṣe Allahu akbar. fara'a rajulan badiyan sadruhu min as-saff. lọ́wọ́ rí ọkùnrin kan tí ikùn rẹ̀ tààtà nínú sáfù. فقال يا عباد الله أيواني يا رسول الله
latusawwunna sufufakum nínú kẹ́ máa tó sáfù yín déédéé aw la yukhalifanna Allahu bayna wujuhikum tàbí kí Ọlọ́run ọba kó jẹ́ kí ìròrí yín kó yàtọ̀ síra yín lórí ọ̀rọ̀ sáfù lẹ́bàá ní gbọ́ra yín yé nínú ẹgbàá wa mi aw la yukhalifanna Allahu bayna qulubikum Ọlọ́run rẹ̀ jẹ́ kí ọkàn yín ó ṣe déédéé níbi ọ̀rọ̀ sáfù ó fi hàn pé nísìnyí pẹ̀lú hadith nísìnyí àti rí wípé nǹkan tó lágbára òun náà ni ọ̀rọ̀ sáfù ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ tó sáfù déédéé ní orí irun. nínú hadith tí Abi Hurairah gbà wá tí Imam Bukhari àti Muslim sì gbà wá ó sọ wípé Ànábì sọ wípé aqimus saffa fi ssalah ẹ máa tó sáfù ẹ máa tó sáfù déédéé ẹ máa gbẹ̀rún dúró dáadáa pẹ̀lú pé tó sáfù dáadáa o. fa inna iqamata as-saffi min husni as-salah torí pé kéèyàn tó sáfù déédéé nínú pé afẹ́ kírun wa dáadáa náà lọ wá ó fi hàn pé ìrun wa kíkí ó ti bẹ̀rẹ̀ láti bàtà bá ti yàtọ̀ sí pé ó ti bẹ̀rẹ̀ nígbà tá a ti ń sàlùwàlá ó ti bẹ̀rẹ̀ lẹ́gbàá tá a ti wà lórí sáfù náà láti kọ́kọ́ tó sáfù dáadáa. ọ̀dà wa mal muradu bi taswiyati as-sufuf kí wàá ní nǹkan tá à ń pè ní ká tó sáfù déédéé wọ́n ní nǹkan tá à ń pè ní sáfù déédéé ó bùkátà sí kákèsí àwọn nǹkan méjì tí ń bọ̀. alákọ̀ọ́kọ́ al-muhada òun náà ní kí ẹsẹ̀ wa kó ku ara wọn pẹ̀lú wípé kí èjìká wa kó ku èjìká. báwo ni àṣẹ sọ wípé kéjì wọ èjìká wó kó èjìká kẹsẹ̀ wó kó ẹsẹ̀ níbo la ti rí nínú hadith àkàlẹ́ kan látọ̀dọ̀ Anas pé sawu sufufakum fa inna taswiyata as-sufufi min iqamati as-salah. wọ́n ní nínú ẹgbẹ́ wa Imam Bukhari ó sọ wípé wa kana ahaduna yulziku mankibahu bi mankibi sahibihi. nígbà tá Ànábì ti sọ báyìí òun wá ní tọ́jú wípé ẹnì kọ̀ọ̀kan náà wà sàbí Ànábì tá a gbọ́ Ànábì yìí dáadáa níta àwọn ṣe ni pé a máa ń jẹ́ kí èjìká ó kó èjìká wa qadamahu bi qadamihi ẹsẹ̀ wá sì máa kó ẹsẹ̀ ẹlòmíì iná bàjẹ́ tọ́wọ́ àfún nínú ọ̀run ó lẹ́nu pé yóò máa bẹ́sẹ̀ sá yóò ní ẹ má fẹsẹ̀ kàn mí o ẹlòmíì ò tiẹ̀ nífẹ̀ẹ́ jẹ́ fìdí kankan òun yóò ní ẹ ṣe ilé ní débi ìran ni ó náà sọ nísìnyí àwọn àṣàbí tí wọ́n gbànà bí yìí ó ní ń ṣàlàyé fún àyè yulziku mankibahu bi mankibi sahibihi á sì kàkíyèsí síbẹ̀ náà kì í ṣe pé ká máa ní sẹ̀mára wa là ń sọ ṣùgbọ́n ká jẹ́ kí kókósẹ̀ wa kó ṣe déédéé kókósẹ̀ ẹnìkejì mo ní kókósẹ̀ torí pé kókósẹ̀ láàfin wọn a gbọ́dọ̀ sọ yìí pé ẹsẹ̀ bẹ́sẹ̀ wá ṣe gùn láti fún wọn náà kókósẹ̀ láàfin ti déédéé kókósẹ̀ torí bẹ́sẹ̀ wá gùn jura wọn lọ so tí kókósẹ̀ wá bá ti ṣe kókó déédéé kókósẹ̀ yẹn ni a ṣe al-muhada lẹ́yìn náà kì í sọ ọmọdé gẹ́gẹ́ ní ó fi kára wọn náà àsìgbọ́nù ọmọdé ní kọ́ ẹgbẹ́ ẹsẹ̀ kì í ṣe kókósẹ̀ wọn láti kí ni o láfi san ẹkẹ láfi kó ẹsẹ̀ ẹnìkejì wa á sì ní gbé sá ilé ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tí ọwọ́nù nǹkan méje tí a kéésì tàbá fẹ́ tó sáfù déédéé. nǹkan ẹlẹ́kejì òun náà ni at-taras kí ọ má sí àlàfo kí ọ má sí àlàfo àti sọ́ni ìsẹ̀ náà pé ọbẹ̀ náà ẹ̀dá gbé kún ìfẹ́ kí ẹnìkan kan fẹ́ ẹgbẹ́ káwọn. Ànábì ìgbóla ti lé lẹ́wọ̀n Ànábì sọ pé aqimu sufufa wa hadhu bayna al-manakib ẹ tó sáfù déédéé o kẹ́sì tẹ̀kéjì kan yọ kara yín wa suddul khalal ẹ sì dí àlàfo walinu bi aydi ikhwanikum kẹ́sì rọ̀ fún ẹsẹ̀ ọmọ àyà yín yẹn ni pé a sọ pé ká máa fúnra wa ní ẹsẹ̀ mara wa a fi ẹsẹ̀ kó ẹsẹ̀ ní àná fún Ànábì ní ká rọ̀ fúnra wa tá bá fẹsẹ̀ kóra wa ọni wala tadaru furujatin lish-shaytan ẹ sì má fi àlàfo lẹ̀ fún èṣù láti wọlé torí èṣù máa wọlé torí pé Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí sàyẹn náà hadithi mi wípé òun máa wọ hadithi ní òun máa wọ èṣù máa wà ní yọ̀dà gẹ́gẹ́ bí ẹranko kan dúdú tó wá dúró láàrin sáfù tí àlàfo bá wà ń bẹ nítorí náà nínú àwọn apá sáfù ní kí àlàfo mọ̀ sí kí ni ò kọ́ máa wà. tọ́yìn nǹkan ẹlẹ́kẹta tí a kéèsì òun náà ni taqarubu sufuf
kí sáfù tá a fẹ́ tó kọ́mọ jìnnà síra wọn ìmáàmù ó dùn báyìí àwọn tó lẹ́yìn ẹ̀ báyìí sáfù tó nẹ́ẹ̀sì náà yóò ṣe kí ni ọ̀nà wà lẹ́yìn ẹ̀ kí wá ṣe pé máàmù ó dùn wájú àwọn táwà lẹ́yìn àwọn àlọ́ọ̀dún lẹ́yìn torí wípé sáfù ntẹ́fẹ́ kó wà láàrin sáfù àti máàmù àbí sáfù kìíní sí sáfù kejì òun náà ni àlàfo tí àwọn tí wọ́n wà lẹ́yìn wọ́n fi forí balẹ̀ láì ṣe pé wọ́n fara gbá ẹni tó wà wájú kí wá ṣe pé ẹnì kó tó sáfù ń bíi bí àwọn kìíní nísìnyí bí àwọn mọ́sálásí wá ṣe kí nísìnyí tó ní táìsì táwọn àtò sáfù lórí táìsì alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n tó sáfù ẹlẹ́kejì àwọn àlọ́wà ní táìsì ẹlẹ́karùn-ún ara sáfù ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ súnmọ́ra wọn. Ànábì ní rúṣù sufufakum wa qaribu bainaha yẹn ni pé kí ni ẹ jẹ́ kí sáfù yín súnmọ́ra wọn ẹ má jò jìnnà síra wọn. ọ̀dà nǹkan ẹlẹ́kẹrin òun náà ni ìtìmáàmù sufuf kí a jẹ́ kí sáfù pé àní tó sáfù ẹlẹ́ẹ̀kejì kí sáfù alákọ̀ọ́kọ́ kù sí kí ni tí ó fi pé Ànábì sallallahu alaihi wasallam qala sẹ́wọ́n atimmu as-saffa al-muqaddam thumma alladhi yalihi fama kana min naqsin falyakun fi as-saffi al-mu'akhkhar. Ipe ẹ jẹ́ sáfù alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kó pé lẹ́yìn náà eléyìí tó bá tẹ̀lé náà ẹ jẹ́ kó nú o pé ètò wa tó tẹ̀lé náà ẹ jẹ́ ó pé ìntọ́ bá kù tí ó ní jẹ́ ó pé ẹjọ́ wà ní sáfù tó wà lẹ́gbẹ̀yìn sáfù tó bá gbẹ̀yìn ní ẹjọ́ ṣe kí ni ẹjọ́ dín tí ò bá tiẹ̀ pè máa ń tiẹ̀ nípa àwọn èèyàn òde láti yára ibi tí a dé yìí ní àti yà lọ síbi ìdájọ́ ẹ̀sìn ká tó ṣe pàtàkì òun náà ni salatul alwahidi khalfa al-imam aw al-munfaridi khalfa al-imam kéèyàn ọ̀daràn kí lẹ́yìn ìmáàmù kí ni ìdájọ́ ẹ̀ nínú àwọn àdíìsì tí wọ́n dà wá òun náà ni wípé wọ́n sọ wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé la salata li munfaridin khalfa as-saff aw kama qala sallallahu alaihi wasallam ẹni tó bá dá dúró lẹ́yìn sáfù kò sí kí ni o kò ní hàn Ànábì sì ọkùnrin kan tó dárun kí lẹ́yìn sáfù ó dárun kí lẹ́yìn sáfù Ànábì wa ní ó tọ̀run kí ó fi hàn ìpé nísìnyí tí èèyàn bá bọ́ sí ẹ̀yìn sáfù tí ń dárun kí ó fẹ́ pé kò sí kí ni o kò ní hàn ọ̀dà ìbéèrè wa ni wípé kẹ́nìkan wà kó dé láti mọ́sálásí gbogbo sáfù sí kí ni o ti pé o nìkan lọ́wọ́ ríra rẹ̀ tó lè wà lẹ́yìn kẹ́nìkan tí ó ṣe oríṣiríṣi ọ̀rọ̀ ìgbìyànjú làwọn àfáà ti sọ lórí ẹ̀ àmọ́ Shaykh Uthaymeen rahimahullah ta'ala àwọn aṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ fún wa táwọn náà sì gbà wá láti inú gbìyànjú tí Shaykh Ibn Taymiyyah rahimahullah ta'ala tí wọ́n kẹ́kọ̀ọ́ yẹn látara rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú tírà wọn Ash-Sharh al-Mumti' ni àti Fatawa Arkan al-Islam wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tírà àwọn tẹ́lẹ̀ ṣàlàyé ipe tẹ́yìn bá dá dó lẹ́yìn sáfù tẹ́yìn bá dá dé tó nìkan lórí ra rẹ̀ lẹ́yìn sáfù ọlọ́pṣàn mẹ́rin ọlọ́pṣàn alákọ̀ọ́kọ́ ọlọ́pṣàn kó fa ẹnìkan láti wájú kó fà sẹ́yìn ọlọ́pṣàn ẹlẹ́ẹ̀kejì ó ní àǹfààní kí ọbọ̀ sí ẹgbẹ́ ìmáàmù níwájú kọ́lọ̀ sí kíni o kọ́lọ̀ tó sí ẹgbẹ́ ìmáàmù ọ̀pṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní pé ọláǹfààní kọ́sọ́ ẹgbẹ́ òní kírun torí pé tó máa fi lè kí lẹ́yìn sáfù tó dàrún kí lẹ́yìn sáfù gẹ́gẹ́ bá a ṣe sọ aṣọ pé kò sí kíni o aṣọ pé kò ní irun torí hadith àti kà síwájú ọ̀pṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òní ni pé kọ́ dàrún kí lẹ́yìn sáfù mo fẹ́ kí a máa fi ọkàn tẹ̀lé àwọn ọ̀pṣẹ̀ yìí káwo bí ṣe bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ tí wọ́n sì yẹn lẹ́lẹ̀ fún wa pẹ̀lú ẹ̀rí. wọ́n ní option alákọ̀ọ́kọ́ kó fà yẹn láti iwájú kó fà sẹ́yìn wọ́n ní kò wọlé tó lóòótọ́ ara àwọn sàhábà tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn náà sọ àǹtọ̀rí kele ìṣèhádì ni àwọn náà gbìyànjú ni ṣùgbọ́n ìgbìyànjú mi náà tó bá tán wá lẹ́yìn ẹ̀ tó bá dáa a lè ṣe kí ni o a lè tẹ̀lé nítorí náà wọ́n ní kò wọlé tó kí ni bí wọ́n ní pé tá a bá fi lè fàyàn láti wájú nísìn tá a fà sẹ́yìn sáfù eré tá a ti fàyàn kó gan àti kí ni ó ti dàpọ̀ mọ́ra wọn àwọn náà sẹ́yìn fẹ́ máa di wọ́n fẹ́ máa di padà náà ni
nígbà tá a bá gbé pé àárín láti fà á àbí lápò ọ̀tún láti fà á gbogbo àwọn ará pọ̀ ọ̀tún wọ́n fẹ́ di ààyè tí ẹni tí jáde kúrò bẹ́ẹ̀ tó yẹ pé láàrin ni wọ́n fẹ́ di tó bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kejì náà ni wọ́n fẹ́ di ó fẹ́ gbé nísìn kọ̀ wọlé tó nínú tí òfin wọlé tó oní ọ̀tún ni wípé afàkó ní sáfù tó lọ́lá afàsí sáfù tí ò sí kíni o tí ó lọ́lá ẹlòmíì ni wọ́n padà wà dé tí ó wà sí kíni o tí ó wà bọ́ sáàyè tiẹ̀ tó lọ́lá hàn torí pé sáfù alákọ̀ọ́kọ́ ó lọ́lá ju sáfù ètí ó wà lẹ́yìn ẹ̀ lọ kódà àwọn afá tó ṣe gbìyànjú débi pé ètò wà lẹ́yìn ẹ̀ náà tó lọ́lá ju sáfù ẹlẹ́ẹ̀kẹta lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kéèyàn wá fàyàn kó sáfù alákọ̀ọ́kọ́ ó ti fà kó omi tó lọ́lá nù àbí gan níbi tí ó sọ̀rọ̀ sáfù alákọ̀ọ́kọ́ dé onílàwọ̀ yára àmọ̀ náà sùn máa fi nìdá tó bá jẹ́ pé àwọn èèyàn máa ládá tí ń bẹ́ ń bi kéèyàn ó ṣe kíni kéèyàn ó máa pè rán ni wọ́n sọ́fìl awal àti ládá tí ń bẹ́ ń bi kéèyàn ó wà ní sáfù alákọ̀ọ́kọ́ thumma lam yajidu illa an yastahimu alayhi lastahamu wọn wà rí solution kankan tí wọ́n fi correct tí wọ́n fi wà ní sáfù alákọ̀ọ́kọ́ bá torí pé wọ́n pẹ́ dé nísìn ààyè kan lọ́wọ́ wà ààyè méjì ló dé nísìn sáfù alákọ̀ọ́kọ́ ti wá fẹ́ pé àbẹ́yẹn mẹ́ta ló dé sáfù alákọ̀ọ́kọ́ ti ku èèyàn kan tí ó gbà wọn wà rí the other solution tí wọ́n fi wà ní sáfù alákọ̀ọ́kọ́ ni pé ọyá ẹ̀jẹ̀ ara lot ẹni tí ó kọ ẹ̀ bá ti ṣe kí ni o tó bá ti jáde òní kó ṣe kí ni o kọ́ wà ní sáfù alákọ̀ọ́kọ́ tó wáyé pé the only solution nù wọ́n ṣe bẹ́ẹ̀ tó wáyé pé ọmọ alára ti bẹ́ẹ̀ bí sáfù kí ni o sáfù alákọ̀ọ́kọ́ tàbá ṣe àgbọ́yé ibẹ̀ dáadáa ẹni pé sáfù alákọ̀ọ́kọ́ ló lápọ̀ ọ̀dà àwa ni ó lè fà sí ẹ̀yìn tó bá ti fà sẹ́yìn ṣé kò ní fà kó ní sáfù tó lọ́lá lòótọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí Sheikh ṣàlàyé rahimahullah ta'ala àti kọ̀ndẹ́ẹ̀mù alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì òní pé aṣọ wípé ó lè bọ̀ síwájú lọ́dọ̀ máàmù kọ́ lọ tó sáfù pẹ̀lú dání o pẹ̀lú ìmáàmù. aṣọ wípé ilé náà kò bá mọ́tò torí pé kò sínú tá a bá sábà lójú ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí èèyàn sábà máa bọ́ sí apá ìmáàmù táyé sí wà tó jẹ́ pé gbogbo wa tá a máa tó sáfù gbà mí náà wọn padà bọ̀ wá bẹ́ẹ̀ àmọ́ ká tètè sọ nísìnyí náà gbogbo wa tá a máa tó sáfù tá a máa kọjá àwájú máàmù èèwọ̀ ni ẹ̀yìn máàmù là máa ṣe kẹ́ni là máa tò sí. tábà nígbà táyé wá wà táwa bọ́ sí ẹgbẹ́ máàmù bóyá ni eléyìí sọ wá àti pé nísìnyí àti sọ pé sáfù alákọ̀ọ́kọ́